ẹnu mọ́jọ́ mẹ́ta yìí iléeṣẹ́ àbí ministry tó ń gbógun ti oògùn olóró ní mímu ìyẹn Ndlea ní orílẹ̀-èdè Nàìjíríà nǹkan kan ṣẹlẹ̀ tó dẹ̀ fa a lot of rumor àwọn èèyàn sọ̀rọ̀ gan pé níbo ṣẹ́ẹ̀kì ẹ̀ wọ́n ní wọ́n gbé Naira Marley gẹ́gẹ́ bí ambassador wọn èmi wò wípé irú ẹ̀yin báyìí irú pastor Tony Rapu tẹ́tí deal pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ti yí padà ló yẹ kán wá consult kẹ́ fún wọn ní àwọn èèyàn tí wọ́n ti kúrò nínú òfin yẹn kì í ṣe allegedly pé ẹni tó ṣì ń ṣe. àwọn oní role model àwọn ọmọ tá à ń sọ yìí àwọn là ń deal pẹ̀lú wọn tí wọ́n máa dárúkọ àwọn artist oríṣiríṣi àwọn yẹn ni role model wọn. wọ́n wò láwòkọ́ṣe. àwòkọ́ṣe àwọn tó lè bá wọn sọ̀rọ̀ kan gbọ́ nìyẹn kì í ṣe èmi kì í ṣe ẹ̀yin. tí Naira Marley bá dúró láàrin wọn lónìí tí Naira pàṣẹ fún wọn pé ẹ wá. a tún lọ báyìí mọ́. a lọ báyìí mọ́ báyìí ní ká lọ. ẹ wo pàtó bẹ̀rẹ̀ no belt. Maliam no belt zero trousers zero manners. zero manners yẹn wọ́n gba wẹ̀rẹ̀ gan. ẹ wo pàtó Naira ní ìṣòro níjọ́sí tí wọn tó ṣe concert táwọn Yorùbá kò sẹ́ni tó máa dé wọ́n fọ fẹ́ǹsì dì ayé ò gbà wọ́n as in níbi tán pọ̀ dé. a kàn ń blame ìjọba kọ́ ní gbogbo ẹ̀ o ẹjẹ́ bá a sòótọ́ ọ̀rọ̀ kí bàbá àti ìyá tọ́ ọmọ gbọ́dọ̀ jẹ́ bàbá àbí ìyá torí a lè kéèyàn kan ṣáà ti kéèyàn kan ṣáà tọ́ ọmọ kéèyàn kan wà available kéèyàn kan tọ́ ọmọ káàdé mọ́ bọ́n ṣe ń tọ́ àti kọ́ ọmọ màá sọ example kan náà àwọn ọmọ yẹn wà tó jáde kí ló fẹ́ ṣe ó lóun fẹ́ padà sí Ìlọrin tóun ti wá ó dà gba owó mọ́tò padà sílé tó bá dọ̀hún kó pè mí wà tó dẹ̀ dọ̀hún kí ló fẹ́ ṣe ó ní iṣẹ́ plumber lòun kọ́ pé owó irinṣẹ́ ló gbóhùn wá sẹ́kọ̀ọ́ tó fi wá hustle tó wá dẹni tó lọ sẹ́wọ̀n ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi nílé ẹ sọ pé èlò ni ọmọkùnrin fẹ́ràn àbí tó need láti ra irinṣẹ́ ó ti kọ́ṣẹ́ ó ní tóun bá lè rí 40,000 naira ló wá gbé kúrò Ìlọrin ló gbé kúrò ní Ìlọrin ní 3 years ago tó wá sẹ́kọ̀ọ́ ẹ àmọ́ tó wá gbomijé lójú mi lọ́jọ́ náà gbà tó máa padà sí Ìlọrin màmá ẹ̀ ti kú. Padà sórí ètò wa Oyinmomo náà lètò like I always tell you this is where we add honey to the spice of life. Bẹ́ẹ̀ ni nígbà tí mo máa ṣe àfihàn ara mi mo ní àlejò tí mo gbé wá fún yín lóòótọ́ mi fẹ́ lójú mi nọ́m̀bẹ̀ mo kàn try láti jẹ́ kẹ́ mọ̀ pé obìnrin ni wọ́n obìnrin tó wà nínú àwùjọ tí iṣẹ́ wọn láàmìlaka tí a lè pè ní pathfinder tí a lè pè ní olùlànà fún iṣẹ́ tí wọ́n ń ṣe mo mọ̀ wípé mo ti ń gbé yín trabaye I don dey carry you go where you no know. Ẹ̀yin èèyàn wa lórí ètò Oyinmomo lẹ́ni ẹ bá mi wá nǹkan fìdílé nítorí pé Àràlọ́lá Ọlámúyìwá àwọn ni mo gbé wá fún wa sórí ètò ẹ káàbọ̀ máa ṣe wá dáadáa. Wọ́n dáadáa ṣe. Pathfinder olùlànà Ọlọ́run ló lànà fún gbogbo wa lẹ́yìn Ọlọ́run àrà ló lànà talking drumming. Àmọ́ ẹ jẹ́ ká wá wò gẹ́gẹ́ bí ọmọ aláàjì gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí òdodo kò wọ́pọ̀ ká rí wípé àwọn ọmọ mùsùlùmí ṣe get pé wọ́n ń lu ìlú bóyá tá bá ní àwọn ọmọ àyàngalú àyànṣe yìí tó yẹ pé iṣẹ́ ìlú ni wọ́n ń ṣe ní ìdílé wọn ní ìran wọn. How was it? Báwo ni daddy ṣe accept ẹ̀? Báwo lẹ́yìn gan ṣe navigate? Ẹ ṣé gan ni gẹ́gẹ́ bí àwọn aláṣà òyìnbó wá ní thank you lóòótọ́ bàbá mi kan tó papòdà àwọn ni bàbá àdínní Ondo Kingdom nílùú Ondo. Bàbá mi kàwé nílùú òyìnbó ó wá jẹ́ kí wọ́n wà
táwọn olóyìnbó máa ń sọ pé very liberal. Wọ́n gba gbogbo àwọn ọmọ láàyè láti yan ohun tí wọ́n fẹ́ ṣe, ṣùgbọ́n àwọn náà máa wá ń tọ́ wa sọ́nà, wọ́n á dẹ̀ dúró tiwa, wọ́n á gbárùkù tiwa. Àyàn ló yan èmi ní ìdílé màmá tèmi tí wọ́n bí mi, ọmọ Fábíyì. Ní apá àti màmá tiwọn, ọmọ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n, ọba Abíọ́dún Àtìbà. Òun yẹn lójú pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ẹ ṣé gan ni, ibẹ̀ ni àyàn ti yan èmi Àràlọ́lá. Nígbà tí àyàn yàn yín, ta ni àyàn sọ fún? Ta làyàn fún ní mẹ́sẹ̀jì pé ọmọ yìí àbó àyàn wá bá yín direct? Nígbà tí wọ́n bí mi, bàbá mi, wọ́n ti mú orúkọ tó máa sọ mí ní Èkó tó ń bí mi sí. Ṣùgbọ́n bàbá wa ní pé orúkọ yẹn kọ́ náà máa fún granddaughter àwọn ọmọ àwọn, pé orúkọ tó máa fún wọn yẹn. Pé nígbà yẹn wọ́n ń fi orúkọ hàn ìyá ọmọ àti bàbá ọmọ. Ọjọ́ súná gangan náà máa ń tú orúkọ. Pàtán lẹ̀ máa tú orúkọ. Wọ́n bá Àràlọ́lá níbẹ̀. Èmi ti ń lu ìlù láti bí ọmọ ọdún 5. Àmọ́ nígbà tí mo kọ́kọ́ máa wá gbé ìlù gangan, ìyá ìlù ni mo kọ́kọ́ gbé ní ààfin bàbá tó bí màmá mi ní Oǹdó. tó àwọn náà jẹ́ nínú oríkì wọn máa ń kí mi ọmọ Baládé mẹ́ta. Bàbá yẹn ló máa ń fi ìlù jí bàbá tó bí màmá mi. Mo wá lọ sí ààfin wọn lọ́jọ́ yẹn, mo tẹ̀lé màmá mi lọ. Ìlù yẹn mo rí bàbá yẹn mo ṣe gbé dání, mo wá ní pé mọ̀mí náà fẹ́ gbọ́ bó ṣe ń dún. Bàbá yẹn rẹ́rìn-ín, ó wá bọ́ ìlù yẹn, ó wá bọ́ fún mi. Àtijọ́ yẹn mo wà ní primary school ńgbà yẹn tí mo ti gbọ́, kò fi mí lẹ̀. Ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí lu ìlù yìí, k'Ọlọ́run fi ọ̀run kẹ́ màmá mi ń sìn, àwọn náà ti papòdà. Ó ní màmá àgbà kan tó máa wá ń bá mi lójú ọ̀ràn. Tí màmá yẹn bá ti wá, ó ní ohun tó máa ń sọ, ó ní ohun tó máa ń ṣe. Mo wá máa ń sọ fún màmá mi pé mo máa ń rí ìyá àgbà kan tó máa wá ń bá mi lójú ọ̀ràn. Màmá mi wá ní ọmọọba Abíọ́dún nìyẹn, kò yé àwọn náà. Ó ṣẹ̀ wá yé mi years later nígbà tó yá. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ, ẹja máa mú. Ẹja ṣe tó ibi tí Àràlọ́lá, torí a mọ̀ wípé Sherifat ní orúkọ Muslim yín, orúkọ ìsàmìtàn fún yín ní orúkọ súná. Tó Sherifat Àràlọ́lá, àmọ́ ẹ tí fi Sherifat ilé. Ṣe wá ń kírun? Mi kírun. Mo ti sọ síwájú. Torí pé dáàdi Libra. Kristẹni ni màámi. Okay. So ẹ̀sìn màámi ilẹ̀ ṣe ni mo ṣe. Ìgbà tí dáàdi ọ̀tẹ̀ẹ̀tẹ̀ ti ní issue pẹ̀lú ẹ̀, ó dá nídìí ìlú lílù yìí. Mo rí wípé tábánikà kà ní mí ní méjì, ẹ ti ń lùlù for about, if I'm going to be precise, over 25 years lẹ ti ń lu ìlú yìí. Ní 25 years, ọmọ tó bá lọ school tó bá jáde láàrin 25 years ó yẹ kó lè sọ wípé nǹkan tí ìlú yìí ti ṣe fún mi, bí mo ṣe mọ ìlú yìí náà ni ìlú yìí mọ̀ mí. What are the tremendous things, ẹ jẹ́ kí n lo òyìnbó yẹn, pé àwọn nǹkan ìyanu, nǹkan mèremère tí ìlú ti ṣe fún yín? Ẹ ṣé gan ni, ó pọ̀ gan tí bá ní kí n máa kà á ní kúrò níbí lónìí. Àmọ́ jẹ́ ní kọ́kọ́ sọ pé mo kọ́kọ́ gbé orúkọ ìdílé mi ga. Bàbá tó bí mi lọ́mọ tí wọ́n fi papòdà, inú wọn dùn, wọ́n yọ́nú sí mi ní pé mo gbé orúkọ wọn ga. Ẹ̀yin ọmọ máa wọ́n pé ọmọ ọkùnrin àbọ̀mọ obìnrin, àmọ́ I am still the pride of the Olamuyiwa clan, of the Olamuyiwa family. Ó ti gbé mi lọ káàkiri àgbáyé. Mo ti perform nílùú Canada, China, India, Jamaica, America láìmọye ìgbà. America yẹn náà ti fún mi ní key to the city ní 2004. Mo ti perform mo ṣẹ̀dé láti Spain ni. Mo wà ní Spain fún oṣù kan gbáko. Ibi náà àwọn ìbò ti wá gbé mi lọ. Ìwòye oṣù tó kọjá Spain ni mo wà. I played 10 different festivals nílùú Spain tí mo gbé lù lọ. Orílẹ̀-èdè tí mo ti perform kò ń ṣe díẹ̀. Then àwọn olórí orílẹ̀-èdè, àwọn lọ́balọ́ba, àwọn èèyàn ńlá, àwọn bọ̀rọ̀kìnní èèyàn tí ìlú ti gbé mi pàdé. Àìmọye àwọn èèyàn tó yẹ pé ìlú yìí ni wọ́n bá máa mọ̀ mí, ìlú yìí ni wọ́n fi mọ̀ mí. Torí náà mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ṣẹ̀rí gbẹ̀mí ṣe mú ara ń sìn, ara mọ president wa Tinubu, so ara ló wà láàrin èmi àti Tinubu. Ṣẹ̀rí gbẹ̀mí àti president wa asúnmọ́ra wa gbọ́bẹ́ àjọ wà ní. Ẹ wá jẹ́ ká wo ìlú lílù yìí gẹ́gẹ́ bí mo ṣe pè yín ní pathfinder. Lóòótọ́ mo mọ̀ wípé àwọn ọkùnrin tí ń lù ó tójú òrílì sí lára wọn tán kàn ń lùlù bíi pé ìbọ́kùnrin náà ló ń lùlù. Àmọ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ obìnrin, báwo ni ìbáṣepọ̀ ẹ̀yin àti àwọn ọkùnrin onílù?
báwo ló ṣe rí torí wọ́n máa ń ní owó ṣẹmọ̀ bí orogún òwò ni àwọn ọkùnrin náà máa fojú wà pé kàtórí kàtó fọ̀ọ̀sì obìnrin ti wọnú ìlú lílù kàtórí kàtó fọ̀ọ̀sì bọ̀ ọkùnrin náà wà ní hairdressing báwo ló ṣe rí pẹ̀lú àwọn colleagues yín. ẹ ṣe gan gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àwọn ọkùnrin àwọn bàbá wa ló ń lò káwa tó gbé nínú àwọn ìwà ọmọ Yorùbá à ń pè nǹkan ní ọmọlúàbí nígbà tí mo gbé ìlú mi ò sọ pé táwọn ọkùnrin báwo tọwọ́tọwọ́ ni mo fi bá wọn lò dìsín náà kò sí pé èmi náà ti di olórí aṣíwájú obìnrin tó ń lu ìlù as you said the pathfinder fáwọn obìnrin torí àwọn ti gbé kémi tó gbé ọwọ́ wọn láti bà mi ò kò sí orogún òwò kankan láàrin wa torí pé mo máa ń fi ọwọ́ wọn wọ̀wọ́ ní gbogbo ìgbà tí n bá ti rí wọn ní pàápàá jùlọ àwọn tí mo súnmọ́ jù bí ẹ̀gbọ́n mi Mórí Àyàngbọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó ń lu ìlù. lóòótọ́ àmọ́ wípé àwọn obìnrin àwọn ọmọ wa náà kan wọ́n ti pàṣẹ yín nífẹ̀ẹ́ sí ìlù kódà àwọn òbí kan gan ṣe ń wo pé tí n bá bímọ wọ́n ń lùlù àwọn great grandpa yàláyà grandpa kan wọ́n ń lùlù a máa tọ ara lọ. àmọ́ wá ní kókó ìbéèrè kan tí mi bá bí wọn lọ mo lè di w kílẹ̀ tó mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ń ṣe pé ẹ lọ mú àwọn èèyàn ní títì ẹ̀ ń gbà wọ́n là mo mọ̀ wípé púpọ̀ náà àwọn èèyàn yìí nínú ọ̀rọ̀ tẹ̀sọ̀ ẹ̀ ní ẹlòmíì bẹ́ẹ̀ ṣe mú báyìí a máa yọ bọ́rọ̀ bóyá lórí lifestyle tó ń live tó mọ̀ pé tí mo bá kúrò ń bí ó lè tún difficult láti tètè adapt nípa egbògi olóró ìyẹn drug abuse tí most of them ti wà exposed sí ẹnu mọ́jọ́ mẹ́ta yìí iléeṣẹ́ àbí ministry tó ń gbógun ti oògùn olóró ní mímu ìyẹn Ndlea ní orílẹ̀-èdè Nàìjíríà nǹkan kan ṣẹlẹ̀ tó dẹ̀ fa a lot of rumor àwọn èèyàn sọ̀rọ̀ gan pé níbo ṣẹ́ẹ̀kì ẹ̀ wọ́n ní wọ́n gbé Naira Marley gẹ́gẹ́ bí ambassador wọn. mo wá rántí wípé nínú kan náà comment tí mo make ní èròǹgbà tèmi o èmi wò wípé irú ẹ̀yin báyìí irú pastor Tony Rapo tẹ́tí deal pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ti yí padà ló yẹ kán wá consult kẹ́ fún wọn ní àwọn èèyàn tí wọ́n ti kúrò nínú ọ̀fìn yẹn tọ́wọ́ dẹ̀ nílé padà síbẹ̀ mọ́ àwọn ló tún lè help àwọn èèyàn àti jáde kì í ṣe allegedly pé ẹni tó ṣì ń ṣe kí ni èròǹgbà yín lórí ẹ̀. ẹ ṣe gan ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ síwájú Èkó inspire me by ara tó ń bá àwọn ọmọ tá à ń wí ṣe homeless street kids number one problem tá a ní pẹ̀lú wọn tó fi ń yọ́bọ̀rọ̀ náà ni oògùn olóró drug abuse ṣàwárí Ndlea mo kàn sára fún wọn ẹni kí nìdí tẹ́ bá fẹ́ useless if you want to render a body useless what do you cut off? You cut off the head. If you want to render an army useless what do you cut off? The commander. Àwọn oní role model àwọn ọmọ tá à ń sọ ẹ̀ àwọn là ń deal pẹ̀lú wọn tí wọ́n máa dárúkọ àwọn artists oríṣiríṣi àwọn yẹn ni role model wọn. wọ́n wò láwòkọ́ṣe. àwòkọ́ṣe àwọn tó lè bá wọn sọ̀rọ̀ kan gbọ́ nìyẹn kì í ṣe èmi kì í ṣe ẹ̀yin. Tí Naira Marley bá dúró láàrin wọn lónìí tí Naira pàṣẹ fún wọn pé ẹ wá. àtún lọ báyìí mọ́. lọ báyìí mọ́ báyìí ní ká lọ. ẹ wọ bàtọ́ bẹ̀rẹ̀ no belt. Maliam no belt zero trousers zero manners. Zero manners yẹn wọ́n gba wẹ̀rẹ̀ gan. ẹ wọ bàtí Naira ní ìṣòro níjọ́sí tí wọn tó ṣe concert táwọn Yorùbá kò sẹ́ni tó máa dé wọ́n fọ fẹ́ǹsì dì ayé ò gbà wọ́n as in níbi tán pọ̀ dé. So mi fẹ́ dárúkọ àwọn role model wọn yìí gbogbo àlámọ̀ wọn. The Ndlea did the right thing. They gbogbo èèyàn rò pé báyìí ló ṣe yẹ kó lọ ṣùgbọ́n àwọn mọ̀ pé báyìí ló ṣe yẹ kó lọ tí èmi náà dẹ̀ mọ̀ pé ohun tó ń ṣe yẹn tó yẹ kán ṣe. ìyẹn lolóyìnbó pè ní wọ́n nip in the bud wọ́n lọ láti ìsàlẹ̀ pé gbòǹgbò náà lọ. foundation àwọn foundation tá à ń wí nìyẹn foundation wọn lọ it might take a while it's not magic it's not going to be an overnight success. ó ti yé yín because oògùn olóró ń ṣe nǹkan tó yẹ pé èèyàn kò lè sọ pé má mú mọ́ tọ́ọ̀dẹ̀ ni mú mọ́ is a process ohun táwa náà fi ní problem pẹ̀lú wọn nìyẹn táwa náà bá ṣe ń deal pẹ̀lú wọn táà ń sọ pé dà instead of pé kó máa ṣe nǹkan báyìí ìwọ ò ṣe gba ilé kó máa ṣe ilé ó máa ń take time kó tó kúrò ní system wọn kan tó get over it ó máa ń take time àti pé oore ọ̀fẹ́ Ọlọ́run ẹlòmíì tó ń mu sìgá
ó ti yé yín àti kúrò lórí ẹ̀ kò ń ṣe iṣẹ́ díẹ̀ ká máa sọ àwọn tó yẹ pé àwọn nǹkan tó tún le ju ohun tá à ń wí lọ náà mú so Ndlea ṣe the right thing ó dẹ̀ káwọn èèyàn dẹ̀ farabalẹ̀ pẹ̀lú wọn kán follow nǹkan tó fẹ́ ṣe wọ́n mọ̀ nǹkan tó ń ṣe orí wọn pé gan. Ibi tí a tiẹ̀ wá bá dé yẹn èmi like ibẹ̀ ṣe analyse lóòótọ́ I see where you are coming from baby foundation ẹ jẹ́ ká lọ wú tí gbòǹgbò kí Ọlọ́run jẹ́ kí iṣẹ́ yẹn náà kó ṣeé ṣe torí táwọn yìí náà kọ́lọ́ ṣàánú wa ni my sister let's go just help us torí ìṣòro tó ṣe máa ní oh God you relieve me of stress I've not gone to hospital my sister ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ àwọn ẹ̀yin èèyàn wa lórí ètò Oyinmomo níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun ládé àmọ́ kó tó di pa wá fi rọ̀ ta hangi finally mo ní ìbéèrè kan ṣókí ráńpẹ́ kan báyìí ẹyọ kan péré mo mọ̀ pé ẹ já mi pé dá mi oko question yìí nínú Èkó for me project ṣé àyè ìlú wà láti kọ́ ṣe mọ̀ pé ẹ ti dárúkọ pé tẹ bá fẹ́ gbà kankan lọ́wọ́ èèyàn ẹ ní láti tún fún ní nǹkan occupation of time pé kéèyàn máa mọ time ṣé ìlú wà nínú rehabilitation process wọn okay tó bá dẹ̀ fẹ́ kọlù ó lè kọlù àbí just strictly take them out of the street ẹ̀kọ́ wọn ní àwọn iṣẹ́ ọwọ́ mi. ẹ ṣe gan talent wà nù kan tá à ń discover lára wọn ilé ìta ṣe kẹ́yìn ní Òṣòdì ẹ bá rí àwọn ọmọ yìí tó ń kọrin tó ń ṣe ń kọrin tó ń vibe ó máa yà yín lẹ́nu gan so yàtọ̀ sí pé iṣẹ́ ọwọ́ tà ní kankan à ń kọ́ wọn ní oríṣiríṣi musical instrument à ń kọ́ wọn ní orin àwọn tó ti ní talent wọn already ní orin kíkọ acting sports IT àwọn kan bẹ́ẹ̀ yẹn so wọ́n dẹ̀ wà lára wọn ẹlòmíì graduate wà lára wọn tó yẹ pé wọ́n kàn need help ni àti pé Sherry the family system we need to do a lot about that kò ní ṣe nǹkan tá lè ṣe a kàn ń blame ìjọba kọ́ ni gbogbo ẹ̀ o ẹjẹ́ bá a sòótọ́ ọ̀rọ̀ mò ń bọ̀ ìjọba kọ́ ni gbogbo ẹ̀ Sherry kí bàbá àti ìyá tọ́ ọmọ gbọ́dọ̀ jẹ́ bàbá àbí ìyá torí a lè kéèyàn kan ṣáà tọ́ ọmọ kéèyàn kan wà available kéèyàn kan tọ́ ọmọ káde mọ́ bọ́n ṣe ń tọ́ àti kọ́ ọmọ màá sọ example kan náà ọmọ yẹn nígbà tó ti kọ̀sọ́tẹ̀ wá ní issue kan wọ́n wá lọ sẹ́wọ̀n èmi náà mò ń tọ́jú ọmọ ṣe wà ní inside wà tó jáde kí ló fẹ́ ṣe ó lóun fẹ́ padà sí Ìlọrin tóun ti wá ó dà gba owó mọ́tò padà sílé tó bá dọ̀hún kó pè mí wà tó dẹ̀ dọ̀hún kí ló fẹ́ ṣe ó ní iṣẹ́ plumber lòun kọ́ pé owó irinṣẹ́ ló gbóhùn wá sẹ́kọ̀ọ́ tó fi wá hustle tó wá dẹni tó lọ sẹ́wọ̀n ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi nílé ẹ sọ pé èlò ni ọmọkùnrin fẹ́ràn àbí tó need láti ra irinṣẹ́ ó ti kọ́ṣẹ́ ó ní tóun bá lè rí 40,000 naira ló wá gbé kúrò ní Ìlọrin ní 3 years ago tó wá sẹ́kọ̀ọ́ ẹ mọ̀ tó wá gbomijé lójú mi lọ́jọ́ náà gbà tó máa padà sí Ìlọrin màmá ẹ̀ ti kú nígbà tó délé tán sọ fún pé ìyá ẹ̀ ti kú èmi gan mo ní so as at 3 years ago tó kúrò nílé bí i 15,000 ló ní ìdọ̀ 20,000 péré nígbà tó tún wá padà sílé wọ́n tún wá mú ní agídí pé ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ lé kéwú ọmọ yẹn bá tún sọ fún wọn pé sẹ̀ máa sá kúrò nílé o ó ní ẹnìkan ló lè bá wọn sọ̀rọ̀ mọ́mí ara ẹ pè wọ́n ó wá fún wọn ní bọ́ ṣe pè mí nìyẹn wọ́n kí mi wọ́n ṣàdúrà fún mi wọ́n ní ẹ̀yin ọmọ yẹn lẹ́yìn nìkan lè bá wọn sọ̀rọ̀ mo ní kí ló dé Wàlíù kí ló dé wọ́n ní wọ́n fẹ́ fagídí mú un pé kó kọ́kọ́ lọ lé kéwú ná kó lọ ṣe kí wọ́n á ní pé wọ́n á bá àwọn ará ilé wọn sọ̀rọ̀ pé ẹ gbọ́ mi o ara ń tẹ́ ẹ ṣe níjọ́sí tó fi sá kúrò nílé tó fẹ́ ra wọlé ọmọ yìí ti wà níbi 26 years old ẹ ṣe jẹ́ kó ẹ fún ní àyè nínú compound nílé ń bẹ̀ yẹn káwa ara irinṣẹ́ fún kẹ́jẹ́ kó máa ṣiṣẹ́ àmì àṣe which is what we Èkó inspire me by ara pẹ̀lú support mi His Excellency Governor Babájídé Sanwó-Olú adẹ̀ra irinṣẹ́ fọmọkùnrin yẹn ó ti wà lẹ́nu iṣẹ́ yẹn padà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti yé yín so wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó ti kọ́ṣẹ́ tó pé owó orinṣẹ́ náà wá àmọye clipper àìmọye sewing machine tá a ti rà tí gọ́fúnà ti ní ẹ lọ ṣe fún wọn tá a ti ṣe àwọn tó jẹ̀jẹ̀ pé wọn ò lògùn olóró nìyẹn nu wọn àwọn tó ti wá jingiri tó gun olóró yẹn ti ṣe àwọn yẹn là ń ní problem pẹ̀lú wọ́n ti dìbò kí wọ́n ti ṣe gan dena àwọn míì owó ọ̀tá ti mọ́ wọn lára owó everyday exactly ó ti mọ́ wọn lára but àwọn realize wípé ní Èkó inspire me àwọn bí a ṣe ń bá wọn sọ̀rọ̀ one of the technique ta lò ní pé ibi tí wọ́n rò bí àwọn lè dé ẹ imagine ní last year yẹn governor lo wákàtí 3 pẹ̀lú wọn fún mentoring session tí governor ní ara bring them let me mentor them bàbá Ọbásanjọ́ wọ́n invite wọn sábẹ́ òkúta a kó wọn lọ bàbá bí wọ́n pé kí ló gbé wọ́n dé street kí ló gbé wọ́n dé ẹ̀wọ̀n ìkan ní
kí ló fi ń pò òfin lè ṣe oríire mọ́ wọ́n ní torí òun ti lọ sẹ́wọ̀n bàbá ní èmi náà lọ sẹ́wọ̀n tọ̀ mo dẹ̀ padà di olórí ààrẹ ìkan ní àwọn òbí wọn lówó bàbá àwọn ò lówó àgbẹ̀ ní bàbá àwọn tún sọ nǹkan míì tún sọ ṣé wàá bẹ̀ ni bàbá ní tún sọ nǹkan míì ìkànnú wọn ọnú ọjà ló ń sùn pẹ̀lú ọmọ méjì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ sìn Bells Secondary School lọmọ yẹn ń lọ bàbá fún scholarship títí dé university level bàbá Ọbásanjọ́ ilé bàbá ló ń gbé lábẹ́òkúta ọmọ yẹn wà ń bẹ̀ ní ìsìn ọ̀dọ̀ wọn ló ń gbé dì sí because nígbà tán ṣe tẹ̀sùn bàbá rí pé ó wà highly intelligent bàbá dẹ̀ sọ pé ara fún ilé school fees ọmọ yẹn is 5.5 million per annum bàbá dẹ̀ sọ pé màmá ẹ̀ ìwọ ló bí o but jẹ́ ká bẹ́ẹ̀ tọ́ ilé because of the condition tó wà nílẹ̀ a lè ṣe nǹkan tá a lè ṣe fún ìyá ẹ̀ níwọ̀nba but òun náà padà fún one problem o but that's the story for another day a lot láyé encounter pẹ̀lú wọn but ẹni tí Ọlọ́run ò bá fi ṣẹ́ yẹn rán a ti padà òun jẹ́ pé Ọlọ́run fi rán mi. ṣé mo reason tí mo fi náwó lẹ́ẹ̀kan yìí torí ẹ dárúkọ pé kí bàbá àbí ìyá kéèyàn kan wà available láti tọ́ wọn ìgbà míì ẹ̀dẹ̀ tún torí pé sọ pé ká má bu government àmọ́ èmi máa ń lérò wípé ó yẹ kí government lè ṣe plan bó jẹ́ family planning ìwọ tí salary or income ẹ ò bá ti ju iye báyìí lọ má bímọ ju iye báyìí lọ bóyá policy yẹn ò bá tún help ọ láti sọ pé ẹni tó ní 10,000 ó ti mọ̀ pọ̀ ọmọ méjì ló ká bímọ méjì má wulẹ̀ bí márùn-ún kí lẹ rí sí. ẹ ṣe gan ṣe rí ọ̀nà yẹn ṣì jìn ṣe rí àwọn èèyàn wa ní Nàìjíríà. procreation mo ti tún ti wá ṣe everywhere. ibi ò sọ yẹn o ohun tí mo sọ ni pé kí government ṣe ro policy yẹn we're people of culture and tradition tí wọ́n bá gbèrú yẹn lẹ̀ ordinary ẹ má pàtẹ sí títì kí mọ́tò lè kọjá wọ́n fẹ́ káwọn oúnjẹ jẹ wọ́n fẹ́ there's a lot involved kí n ṣe ń takọ̀lẹ̀ sí under 10 minutes ní orí program yìí but I know that kò sí lọ́wọ́ ìjọba sẹ́ẹ̀. ẹ wo ibi tẹ́tí ẹ̀ sọ lóòótọ́ is a story for another day torí èmi á fẹ́ ká yànnà náà ẹ̀ báwo ni ìjọba ṣe lè wọlé báwo ni family unit gan ṣe lè wà restored tí òbí á fi máa ṣiṣẹ́ tá a fi máa ṣiṣẹ́ lórí ọmọ torí nísìnyí tíṣà ló pọ̀jù tó tún ṣiṣẹ́ àwa òbí kankan lọ́n ṣàánú not àwa like àwa but àwa náà ni àpapọ̀ mo ń ṣiṣẹ́ tèmi kọ́ lọ́n ṣàánú wa pátápátá níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí tá a máa dánu dúró sí òun ládé àǹtí Àràlọ́lá mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí pathfinder èmi mọ̀ pé ó ṣùọ́ female talking drummer wọ́n ti máa perform ní O2 arena ogun rẹ̀ láṣẹ Èdùmàrè ogun rẹ̀ ó máa ṣẹlẹ̀ ẹ̀yẹ tí dáàdì wà nífẹ̀ẹ́ tí ẹ̀yin female drummer tábàní kàkà yín ìfà ìṣọ́ tó fi talking drum lọ jí àwọn celebrant ń sìn wọ́n tún to advance àmọ́ ní ẹnu iṣẹ́ yìí ń sìn how do you see female drummers in the next 5 years where do you see you people bí mo ṣe dárúkọ O2. bẹ́ẹ̀ni in the next 5 years ibi tí a máa gbé àṣà wa lárugẹ dé via the talking drum is beyond just the O2. The O2 will be a stepping stone for us. It has finished. Ẹlẹ́yẹlé ti parí òwò. Láti ọ̀dọ̀ olùtú àgbà wa iléeṣẹ́ AK Media tí wọ́n gbé ètò Oyinmomo sílẹ̀ wọ́n ní a kò lè pè yín kẹ́ wá fún wa ní gbogbo àwọn history ọ̀rọ̀ tá a fẹ́ mọ̀ ká má tiẹ̀ ṣe kíni ká má tiẹ̀ replenish ibi tí ẹ̀bà àti àmàlà ti jáde pé ká gbé fún yín o pé kẹ́ má bínú pó kéré o pé kẹ́dẹ̀ bá wa ṣẹ́mọ̀ kẹ́ bá wa fìlù já nídìí pé Oyinmomo lè tó ètò l'Oyinmomo. ẹ ṣé mo dúpẹ́ kò ní tán bẹ́ẹ̀ o ebi ò ní pa yín o ebi alẹ́ ò ní pa yín o ẹ ṣé gan ni. ẹ jẹ́ ká fìlù já ẹ jẹ́ ká tiẹ̀ wò ìlú yìí máa sọ̀rọ̀ torí gbogbo ṣàwòṣàwò retí ẹ̀ yìí bọ̀tọ́ bá ní kí n kọ́ ọ bẹ́ẹ̀ mo lè kọ́ ló lé adé tó gbẹgbẹgbẹgbẹ nítorí tó rè ní èsì. ó ní o very nice song o. ó yẹ kẹ́ lè fi jọ káre. ó yẹ ká wẹ́n sọ pé ló lé adé tó gbẹ̀rọ yẹ fún mi.
gbogbo tó bá want fi sínú àdúrà fi tọ̀ Ọlọ́run lọ́wọ́ kó dẹ̀ ṣe kíni kó wà diligent kó ní perseverance àti ara gbìngbìn bẹ́ẹ̀ ni ṣé mo lè kọ́ṣẹ́. Why not? Àtòbí oṣù mélòó tí mo máa lò nídìí ẹ̀. Bí àyàn bá ṣe yàn yín sí ni. Bá ṣe gùn yín sí ni. Báyọ̀ bá ṣe gùn mí sí. Àyàn ti gbé yín rí tẹ́tí trabayé tẹ́tí lọ in trance. Tí bá ti gbé lù. Fà kárí kìí ṣe pé orí ibi tá wà ni. Mo ti lè gún rí bíbà kí n bẹ̀rẹ̀ sí dáńsíà. To God be the glory. Ire gbogbo tó ti ṣe fún wa. Ẹ jẹ́ ká fi àdàgbà ètò rọ̀ síbi finally. Let's put a close. Ẹ máa kọrin now that day is over. Night is ilẹ̀ ti ṣú àti ńlọlé. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wáyè nínú àìráyè yín láti wá bá wa dá owó pọ̀ owó náà nítorí ẹ wá ẹgbẹ́ tí yín wá àwa náà gbé tiwa pàdé yín ó ṣe rẹ́gí ẹ ṣeun gan ni iṣẹ́ yìí èmi máa rí ní O2 oṣù ẹ lọ kọ́rúkọ mi sílẹ̀ pé Dámilọ́lá Bánirẹ̀ ti sọ wípé O2 Arena that's where we are going to go take talking drum to O2 ṣe ń ṣeré ní ayú play ẹ tún jẹ́ ká fi rẹ pàdé ní ìgbà mìíràn pẹ̀lú àkọ́tún ètò míì lórí ètò yìí mọ̀mọ́ orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá ọmọ Bánirẹ̀ ó dìgbà kan náà. Ètò yìí gàlágàjù Oyinmomo. Ètò yìí gàlágàjù Oyinmomo. Ètò yìí máa